abẹ́niyàn ọjọ́ ńlá ló jẹ́ ọjọ́ abẹ́niyàn ọjọ́ tó yẹ káàbọ̀ fàyọ̀ tọjọ́ abíní bá ti kò ń bọ̀ pẹ́ ló yẹ kẹrù dá. ọjọ́ abẹ́niyàn ọjọ́ ńlá ló jẹ́ ọjọ́ abẹ́niyàn ọjọ́ tó yẹ káàbọ̀ fàyọ̀ tọjọ́ abíní bá ti kò ń bọ̀ pẹ́ ló yẹ kẹrù dá. Bálíkìsì Àdùnní ti lé lọ́dún ọmọ alájà àbí kẹ́mi fast cash ọjọ́ abẹ́niyàn ọjọ́ tó yẹ káàbọ̀ fàyọ̀ tọjọ́ abíní bá ti kò ń bọ̀ pẹ́ ló yẹ kẹrù dá. ọjọ́ abẹ́niyàn ọjọ́ ńlá ló jẹ́ ọjọ́ abẹ́niyàn ọjọ́ tó yẹ káàbọ̀ fàyọ̀ tọjọ́ abíní bá ti kò ń bọ̀ pẹ́ ló yẹ kẹrù dá. alihamdulilayi alihamdulilayi ọpẹ́ ló yẹrù bẹ̀rù bá mọ̀ pẹ́ dá. sẹ́rí àgbà mìíràn ọgbẹ́ mú ní pẹ́ máa ní. Bálíkìsì ọmọ àrídùnnú ló mọ̀ pé wà ó bọ̀bá yàrá mi tó lọ pẹ́. lóní Sọ́díkì bá mi kórìn tìlú kẹwàá. ìtọ́ka bọ́ọ̀lù torí jó ayọ̀ la fẹ́ jó. Bálíkìsì mi Ọlámídé Àdùnní Adé ọmọ alájà Àbíkẹ́ fọ́sikọ́sọ alájà mi alhamdulilayi ọpẹ́ ló yẹrù bẹ̀rù bá mọ̀ pẹ́ dá. sẹ́rí àgbà mìíràn ọgbẹ́ mú ní pẹ́ máa ní. Bálíkìsì ọmọ àrídùnnú ló mọ̀ pé wà ó bọ̀bá yàrá mi tó lọ pẹ́. lóní Sọ́díkì bá mi kórìn tìlú kẹwàá. ìtàpá bọ́ọ̀lù torí jó ayọ̀ la fẹ́ jó. lóní jó ọpẹ́ kò ní tó lẹ́sẹ̀ mi èní lọ́jọ́ òbí mi. àmàyọ̀ màjò màrà bàbà fọ́bà mímọ́. lóní jó ọpẹ́ kò ní tó lẹ́sẹ̀ mi èní lọ́jọ́ òbí mi. àmàyọ̀ màjò màrà bàbà fọ́bà mímọ́. Bálíkìsì mi Ọlámídé lóní jó ọpẹ́ kò ní tó lẹ́sẹ̀ mi ní lọ́jọ́ òbí mi. àmàyọ̀ màjò màrà bàbà fọ́bà mímọ́. ìjó ọpẹ́ kò ní tó lẹ́sẹ̀ mi ní lọ́jọ́ òbí mi. àmàyọ̀ màjò màrà bàbà fọ́bà mímọ́. olọ́rọ̀ mi tọ́pẹ́ ó ṣe dédé ọpẹ́ ní ọ̀pọ̀ náà bí lọ́jọ́ yẹn alọ́gànnà kú. ọ̀pọ̀ mọ́ṣẹ́ bí wọ́n gbà súná lóní jó ọpẹ́ kò ní tó lẹ́sẹ̀ mi ní lọ́jọ́ òbí mi. àmàyọ̀ màjò màrà bàbà fọ́bà mímọ́. ọdọọdún làárọ̀ rògbò làmọ́ráwù ta o ọdọọdún tẹ̀rí ẹ̀ ló fi wọ̀ gbà á. màjò màrà bàbà fọ́bà mímọ́. lóní jó ọpẹ́ kò ní tó lẹ́sẹ̀ mi ní lọ́jọ́ òbí mi. àmàyọ̀ màjò màrà bàbà fọ́bà mímọ́. wọ́n lé ika àdùnmórin lọ́mọ Sọ́díkì àmọ́ tó ti ṣe òǹgó. wọ́n lé ika àdùnmórin lọ́mọ Sọ́díkì ṣòtúgbọ́rin dé. wọ́n lé ika àdùnmórin orin Sọ́díkì orin lọ́mọ ti dé òǹgó. wọ́n lé ika àdùnmórin lọ́mọ Sọ́díkì